Hello. Bàbá mi ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Yes sir. Ẹ jọ̀ọ́ kò fẹ́ sí kankan fún mi sà. À ń gbọ́ yín sir. Ṣé gbà mí níyànjú? Mo fẹ́ obìnrin kan ní. Ó máa tẹ ara ẹ̀dá àbí ọdún méjì. Mo ti náà láti ṣe àti wá parí ìjà. Wọ́n ti gbé ara rẹ̀ ló ń tẹ̀. Wọ́n ti kẹ́gbà mí ní ìpè ìbùsùn láti lè fẹ́ra wa àbí ìyá mi fẹ́ra wa. Ẹ ṣí bàbá mi. Ṣé bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn ṣe láì dáa ní sà? Bẹ́ẹ̀ ni sà, mo sún mi. Ẹ sùn ní okay sà. Ẹ pẹ̀lẹ́ sà, ara ń fẹ̀sìn mi sà. Ẹ ní arábìnrin kan ìfẹ́ra lọ́dún méjì sẹ́yìn, ilé ara ẹ̀ ló ń gbé, ẹ ti wá parí ìjà báyìí, ẹjà ń gbà yẹn. Ṣé wọ́n bímọ fún yín gbà yẹn ní sà? Sà? Kò tí bímọ. Ẹ níyàwó nú ilé sà? Bẹ́ẹ̀ni. Ìyàwó mélòó sà? Ẹ̀ẹ̀kan. Kí ni èjì yín sà? 50. Ṣé single mother ni ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ ni àbí báwo náà ṣe jẹ́ sí yín gbà yẹn? Single mother ni. Wọ́n bí ọmọ mélòó ń gbà yẹn? 3. Ok, bẹ̀ tí wọ́n ti kọ́lé ara wọn ń gbà yẹn sà? Bẹ́ẹ̀. Wọ́n ṣe wà kọ́lé ara wọn ń sìn yín? Bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà tán fẹ̀yìn lè wọ́n ṣe wà kọ́lé? Bẹ́ẹ̀. Mo mọ gbogbo bó ṣe ń kọ́lé yẹn, mo mọ gbogbo. Ẹ mọ̀ ń pẹ̀ ń gbà yẹn kó tó di pé ẹ̀yin méjèèjì lọ lọ́tọ̀ọ̀tọ̀? Bẹ́ẹ̀. Ok sà. Wọ́n ti wá parí lẹ́yìn báyìí, wọ́n ti ń gbé bẹ̀ báyìí sà? Bẹ́ẹ̀. Ok. Ṣé ẹ̀yin ra yín lálẹ́ ní ẹ̀yin méjèèjì ní companion lẹ jẹ́ fún wọn ní abẹ́ ti fẹ́ wọn gángbà yẹn sà gẹ́gẹ́ bí ìyàwó tíyàwó ilé yín náà ti mọ̀ táwọn ẹbí náà ti mọ̀ sàdáde? Nǹkan kò tí mọ̀. Ẹ̀yin àwọn ọ̀rẹ́ mi nìkan ló mọ̀. Àwọn onídé máa ń fámìlì tiẹ̀. Ẹ kàn yọra yín fẹ́ ni ẹ̀yin méjèèjì? Mo máa ń fámìlì tiẹ̀. Ẹ mọ àwọn fámìlì tiwọn? Bẹ́ẹ̀. Ẹ mọ àwọn fámìlì tiwọn ṣe pé àwọn náà nílò companion. Ẹ̀yin lẹ lè mú ẹ lè sọ nílé. Ẹ wá ní kó ṣe lè mú fẹ́ wọn padà. Bẹ́ẹ̀ kọ́ sà? Ẹ kú mọ̀ pé ní ìsìn wọ́n ti parí ilé, owó hòtẹ́ẹ̀lì yẹn á kúrò ń bẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ sà bàbá mi? Ẹ mọ̀ gbá àwé, ẹ dẹ̀ tún mọ̀ gbá home. Àbí bẹ́ẹ̀ kọ́ sà? Ṣé ẹ mọ̀ tán pè ní àwé sà? Mo mọ̀. Kí náà ń pè láwé? Níta òtítì. Kí náà ń pè láwé sà? Kí ẹ máa ń tó ẹ̀yìn lóòótọ́ ni. Kí ẹ mọ̀ sí kí ni? Kí ẹ gbọ́ ẹ̀yìn lóòótọ́. Kí ẹ gbé yẹn lọ sí hòtẹ́ẹ̀lì àbí? Bẹ́ẹ̀. Ok, ẹ ti jayé jù. Lágbàlagbà. Ẹ ti jayé jù. Ẹ rí pé ẹ ní ìṣòro kankan, ẹ rí pé yín ń sùn tí yín ní báyìí, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ti jayé jù. Yín kò ní ṣẹ̀mí yín. Ẹni ẹlẹ́ni ẹ lè ní prostate enlargement láyé yín bẹ́ẹ̀ ṣe wà yìí. Nígbà Ọlọ́run ti ẹ̀ ti ṣe tán ti kọ́lé yẹn sà. Ṣé ń gbọ́ mi bàbá? Ọlọ́run ti ṣe ìyanu nìyẹn. Owó hòtẹ́ẹ̀lì ti kúrò ní ibẹ̀. Èyí tí màá sọ ni pé ẹ sáfọ́ lóhun tó kan yín bá ní kẹ́ ẹ ṣe. Jẹ́ ti gọ́sà ẹ mọ̀ lọrin ẹ mọ̀ bọrin. Ìkó èkójò, ìkó èkọ́bálá, agare ìdá oníṣẹ́ Ọlọ́run. Ẹ mọ̀ sọ pé àṣẹ. Ẹ kú kalẹ̀.